ìṣẹ̀ṣe làgbà. Kẹ́nikẹ́ni kó má bà ṣẹ̀ṣe jẹ́ o. Ìwọ tán mú àgbo tí wọ́n fi wẹ̀ lóko yín tó jẹ tán méwé tán gbọ́n ṣẹ́ sí tán fi wẹ̀ ẹ́ tán mú àgbo tán fi wẹ̀ ẹ́ má padà dé gbòòrò kó ní kò sí ayé tó ní ayé ayé ní àkàmàrà ayé ò ní mú gbogbo yín o. Gbogbo ọmọ káàárọ̀ jíire ẹ jẹ́ ká mọ̀ pé ṣẹ̀ṣe wà o. Gbòǹgbò dẹ nífá Ifá kì í lu ẹ̀mí o. Tán bá dàgbà ohun tí ó bá sọ ṣé ń gbọ́ òní ká tẹ̀lé. Ifá ló ń tún rí ẹni tí ò sún ẹ̀ ṣe o. Wọ́n bá lórí èèyàn kan burú tán bá ní kó tẹfá tó bá tẹfá tó bá gbà lọ tó bá gbà bọ̀ á dolóríire. Nígbà tán bá tẹ panọ́dù tán ti dé dù fún tán ti ṣètùtù ẹ̀ bóyá kán ṣe tán bá lọ mú tàwọn ìyá mi fáwọn ìyá mi tán mú tèṣù ọ̀dàrà fèṣù ọ̀dàrà tán mú tògùn fógùn talárò ká ayé àti tòdí ọ̀run tán gbé lọ sóríta àwọn ayé á fi lọ́rùn lẹ̀. Gbogbo ọmọ káàárọ̀ jíire ẹ má sọ ìṣẹ̀ṣe nù. Ìṣẹ̀ṣe ṣe pàtàkì. Ìṣẹ̀ṣe ṣe pàtàkì. Ìṣẹ̀ṣe ṣe pàtàkì. Ìwọ tí Ògún ń rò tó bọ̀gún lé yín àti oúnjẹ jẹ́ àlè o. Ìwọ tó ń ṣàkóògùn lé yín tẹ́ gbé kú òtẹ́ ní kò sí nǹkan kan bí akóògùn ọkàn parọ́ ń pẹran ní kò lè rí nǹkan kan mú bèkó látàbẹ́kúta o. Ìwọ tán wá nìdí ńlẹ̀ tó jẹ́ pé gún bí bàbá ò bá ṣe lọ́dún wọn ní rọmọ bí lágbolé yín tó olóòṣe mọ́ ó ń tan rẹ jẹ ó wá níyàwó olóyún ọ̀nà ó ló fẹ́ gbégbà o lè ròyún ní àfi kó lọ dáṣọ fẹ́gún yẹn kó bẹ̀rẹ̀ sí gbókìtì lọ́mọ máa wáyé ìwọ̀n ẹ̀ bá wá látòdì ọ̀run nìyẹn ẹ má jara yín yàn o. Ìwọ tó wá nìdí tó jẹ́ gunu ni tàti fún gan ìgbàlẹ̀ gunu tẹ̀tún fún lóúnjẹ ti pẹ́ tó wá sọ pé má dáhùn bàbá yẹn ló ń jàre kí n tún má gbò kí n tún mú màálù kí n tún mú lẹ̀mí tí mo ti di Jésù. Ọlọ́màjò wa kì í ṣàgbẹ̀yìn ayé ẹ̀. Ìṣẹ̀ṣe làgbà nílé ayé. Haúsá ń ṣèṣẹ̀ṣe o. Yíbò ń ṣèṣẹ̀ṣe o. Àbẹ́kọ̀ Tápà ń ṣèṣẹ̀ṣe. Ìgbà Yorùbá ló ń ṣèṣẹ̀ṣe. Àníkẹ́lẹ́sìn má ṣẹ̀sìn o. Wọ́n gba Quran wá láti Arabic ni kì í ṣọ̀ṣun o kì í ṣọ̀bàtálá kì í ṣọbalúayé kì í ṣe Ṣàngó kì í ṣọya kì í ṣọ̀ṣun àbẹ́ẹ̀kọ́ kì í ṣe lẹ́mọ́pè láti Jerusalem wọ́n gba báíbù wá ní o ohun tá a máa jẹ òun ló ń dààmú àwọn ará wa o kí olúkálùkù lọ bọ ìṣẹ̀ṣe ilé ẹ̀ ẹlòmíì torí pé wọ́n fi ẹ̀sìn lọ́hún ó dẹ̀ ní táṣọ ń ya lẹ́yìn ọrùn ẹ̀hún kò rí jẹ kò rí mu mọ́ ọ̀hún ẹlòmíì torí pé wọ́n fi Jésù wọ́n fi lọ́hún òun náà máa di pásítọ̀ máa nọsẹ̀ mọ́lẹ̀ ní orúkọ Jésù ó mú torí tọ́rọ́kọ́bọ̀ tó fẹ́ gbà àgbálọ àgbábọ̀ níṣẹ́ ìṣòkòtò ń bẹ́ lójú ìdí o ṣú wọn níṣẹ́ ló yẹ o àwọn dẹ̀ ní pásítọ̀ àwọn nọnọrẹ́bù gbogbo nǹkan wọn kò báláǹsì o ìmí ń du gómìnà ó ń du mínísítà ó ń du chairman ó ní láìla ló máa ṣe ìlàlá ò ló ń ṣe o torí kò rí nǹkan kan láti mú dání bẹ̀ àfi kí gbogbo àwa Yorùbá ká padà ká lọ tọ́jú ìṣẹ̀ṣe ilé wa ó ní ọ̀gá mi olóòótọ́ lógun ọ̀fẹ́ ẹ gbọ́dọ̀ dárúkọ atẹ́gùn àfẹ́lù yìí ó ní Gani Adams gbé ìṣẹ̀ṣe rù ó lóun ò fẹ́ kó parun àwọn ọmọlẹ́yìn ẹ̀rẹ́ wa padà o a lè wà ní ẹgbẹ́kẹ́gbẹ́ ká máa ṣẹgbẹ́ lọ́jọ́ bá pè wá dá lóhùn ìṣẹ̀ṣe làgbà. Àṣà Yorùbá TV ètò tó gbàṣà Yorùbá lárugẹ.